Africa Content TV. Ọlọ́run ọ̀rọ̀ ẹ̀dá ó máa lọ MC Olúọmọ Sego, ọ̀rọ̀ ẹ̀dá ó máa lọ tẹ̀jírí líhùn mú rù. Alẹ́ wọ́n fún kíní kọ̀dọ̀ ìwà fẹ́. Bá a ṣe kájára kó kálukú ṣe rìn láyé ní orin. Ó ti wà nínú àkọsílẹ̀ bólú ọmọ ó ṣe ṣègbà tiẹ̀, bí Sego ó ṣe ṣègbà tiẹ̀, ó ti wà nínú àkọsílẹ̀ níwájú Ọlọ́run. Alẹ́ wọ́n fún kíní kọ̀dọ̀ ìwà fẹ́. Báyìí ni ẹ wà àdìsí máa bóòrò wà máa kéré. Nínú nǹkan tẹ́dà ó lò láyé, àfáàní Fàrúbà máa sára ní. Máa bí ìtura àdìrò. Ọ̀pọ̀ nínú nǹkan tí inú ẹ̀dá ó máa dùn bí tilẹ̀ bá mọ́ òrédé. Fàrúbà máa sàní. Máa bí ìtura àdìrò. Ìbẹ̀rù ni ó mú yàn sọ̀rọ̀lẹ́ kí ìbẹ̀rù yàn wá dòre. Nítorí náà MC Olúọmọ lóṣòdì, inna a'tainaka Kawthara. Fasalli li rabbika wanhar. Fasalli inna a'tainaka Kawthara. Ọlọ́run sí ẹ lóore tó pọ̀. MC Olúọmọ lóṣòdì, oore tọ́nà wọn fẹ́ ṣe fẹ́ lómi tó lopò rẹ rí lọ́lọ́run ṣe fún ọ. Inna a'tainaka Kawthara. Ọlọ́run sí ẹ lóore, kì í ṣe gbogbo ẹni tó bá lopò yẹn ẹ máa bá mi tẹ láìka lọ. Inna a'tainaka kì í ṣe gbogbo ẹni tó lopò yẹn ní kúrò ń bẹ̀ láàyè. Kì í ṣe gbogbo ẹni tó lopò yẹn ní kúrò ń bẹ̀ lẹ́ni tó tọrọ rọ̀ kójọ. Kì í ṣe gbogbo ẹni tó lopò yẹn ní ríjà lálá lò bí wọ́n ṣe lò. Inna a'tainaka Kawthara. Fasalli li rabbika wanhar. Inna shani'aka huwal abtar. Inna a'tainaka Kawthara. MC Olúọmọ lọ́sọ̀rọ̀. A'tainaka Kawthar. Mo fi Ọlọ́run ọba tó ní ẹ, mo fi búra, Ọlọ́run sí ẹ lóore. Fasalli li rabbika wanhar. Kí a máa kírun fọ́lọ́run, máa ṣàdúrà, máa kírun fọ́lọ́run kó sì máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Shani'aka huwal abtar. Tí ẹ gbé nínú ayé àṣeyọrí ló fi ṣe. Kì í ṣe gbogbo ẹni mọ̀ báwọn onímọ́tò ṣe gbapò lọ ara wọn ni ẹni a máa sùn gbà mí. Ipò tí wọ́n mú dání kò tí ì gbọ́, ó sì lọ́pọ̀túnítì àti tó fa ẹlòmíì sókè. Orí Ọlọ́run tó ga ni o. Orí Ọlọ́run tó ga ni o. Mùsùlùmí ni ẹ tí kò fi Islam ṣeré tó dẹ̀ lápẹ̀lẹ́ fáwọn àfáà. Orí Ọlọ́run tó ga ni o. Àmọ́ mọ kinní kan dájú, kì í ṣe gbogbo ẹni tó lówó láyé ni a fi débi yúníọ̀nù ni. Gbogbo ohun tó bá níbẹ̀rẹ̀ ó padà lópin ìjọ kan, bí ò pé lónìí yóò pé lọ́la. Èyí tó ń lé lábújá bọ́ọ̀ bá bẹ̀rẹ̀ lónìí òun náà níjọ́ tí ó head. Ẹ̀dá lè mọ̀ mọ́jọ́ tí ó head, ó wà lọ́dọ̀ Ọlọ́run ọba tó dá wa. Àwọn kan lówó nú ayé tán débi onímọ́tò. Dangote chairman union bo ló ṣe tó fi dolówó. Ọ̀tẹ́dọ́lá chairman union bo ló fi dolówó. Àmọ́ nínú ṣe sí ẹ̀dá kì í máa ń tó kàn nínú ọ̀rọ̀ ẹ̀lẹ́rú fún máa ń bá ẹ̀dá. À ń bọ̀ wáyé, a wà nínú oyún, a rò pé inú oyún lòpin ìrìn àjò. Inú wa ń dùn nígbà tá a wà nínú àwọn ìyá wa. Umbilical cord ìwọ́ la fi ń jẹun. Àwa ń gbádùn ẹ̀, a rò pé lòpin ayé. Ọlọ́run wa ní ká máa lo ayé. Ẹ̀dá ń dáyé báyìí ó bú ẹkún ni pé rúbo ló ń tán já sí i. Ta ló mọ̀ ń kúrò nínú ìgbádùn tóun ti ń bọ̀? Ẹ̀dá wa dáyé tán, atẹ́gùn ayé tó fẹ́ sí i. Ọ̀fọ̀ gbádùn ayé ju tinú ìyá ẹ̀ lọ níjọ́ tí kú tó dé ẹ̀dá ọ̀tọ̀ fẹ́. Nǹkan méje lọ́lọ́run fẹ́ MC Olúọmọ kó mọ̀ látara ń tó ṣẹlẹ̀ yìí. Màá sọ mẹ́ta ń bẹ̀ pé àkọ́kọ́ ń tọ́lọ́run fẹ́ MC Olúọmọ kó mọ̀ látara ń tó ṣẹlẹ̀ yìí ni pé Ọlọ́run fẹ́ kó mọ̀ wípé kò sí níyàn láyé. Sí gbogbo àwọn tí ń sáré tẹ̀lé ọ tẹ́lẹ̀ náà ni wọ́n tún sáré wá nísìn. Àwọn tó bá rí nísìn àwọn lèèyàn rẹ̀. Àwọn sáré wá ti sáré lọ bọ́lọ̀ ń ṣe ṣètò ayé nu. Ìkejì, Ọlọ́run fẹ́ kó mọ̀ yìí pé kì í ṣe gbogbo ẹni abásọ̀rẹ́ fún náà ni ó fi mọ̀. Téèyàn bá ń bẹ nípò ọlá bí afọ́jú lèèyàn máa rìn. Àwọn nǹkan kan bẹ tó ti ignore. Àwọn kan bẹ tí wọ́n ṣe wàhálà pẹ̀lú ẹ tó jẹ́ pé ọlá ayé ò jẹ́wọ́ gan ọ̀rán tiẹ̀. Ọlọ́run mọ̀ fẹ́ràn ẹ létí ni. Tó lásìkò yí àwọn èèyàn ò fi sọ̀rọ̀.
pé sọ́sẹ̀ nǹkan fún aládùúgbò bí ni sọ́sẹ̀ nǹkan ló wàá fi ríran pé so mi ti rántí ṣe léyìí mi ti rántí ṣe léyìí nítorí ìjọ tágbára ńlá tí ń bọ̀ yẹn ó dé kó lè rántí àwọn ibi tó kù sí tó yẹ kó ṣe dáadáa sí. ẹlẹ́ẹ̀kẹrin bẹ́ẹ̀ MC Olúọmọ Ọlọ́run fẹ́ kó tún súnmọ́ òun ju bó ṣe súnmọ́ òun jẹ́ tẹ́lẹ̀ lọ. ẹni tó bá wà lókè ayọ́pẹ̀gẹ́ ẹni ó bá wà lókè tó bá jábọ́ lára yọ̀gbọ́ gbìnlẹ̀. mo bẹ́ẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọ̀ jábọ́ kódà ọ̀fẹ́ ìjábọ́ torí ò tí ì kú ònípò yẹn dì sí. bọ́ ọba tí ń kúrò níbẹ̀ Ọlọ́run ti tún prepare omi sílẹ̀ àmọ́ lọ súnmọ́ Ọlọ́run ju bó ṣe tún súnmọ́ yìí lọ. gbogbo ayé lọ́mọ pẹ̀mí sí súnmọ́ lọ tó dáa ní sàrà ju bó ṣe dáa ní sàrà yìí lọ. má ṣoore títí kó gbàgbé ọ̀la má ṣoore títí kó gbàgbé Ọlọ́run rẹ̀ má ṣoore títí kó o máa retí kẹ́dà ó dúpẹ́ oore majority ẹni tó lò ó dúpẹ́ oore wọ́n ti tán kẹ́rù lọ́dọ̀ ẹlòmíì oore tà náà ẹ̀dá ti gbàgbé nítorí ọmọ ádámọ̀ ń jẹ lọ́wọ́ ni wọ́n mọ̀ ìyẹn ni ó jẹ ọmọ pé ọ̀sẹ́ ni ó fẹ́ràn yàn àfọ̀bà tó dá yàn àwọn tó bá kù lẹ́gbẹ̀ẹ́gbẹ́ rẹ̀ àwọn lèèyàn rẹ̀ tọ́jú wọn ṣe wọ́n dáadáa wọ́n múra sílẹ̀ tí ń bẹ lókè wọ́n ti bọ́ o àwọn èèyàn ń retí kó ọ̀tá ń retí kó bọ́ ìwọ ni kó tó ṣòkòtò ẹ sán bó orí ilé ayé ṣe rí nìyẹn kò sẹ́ni tó dáa tán láyé èmi ò dáa tán ìwọ náà dáa tán àwọn ibi tó kù sí taráyé ń pọ̀ǹtì sí ètò bá ṣe correct ń bẹ̀ tètè correct ẹ̀ kó tó dókè òkè tó fẹ́ dé Ọlọ́run ó fún ẹ dé tẹ̀jírí ní wùmúrù. àná wà fún kíní kọ̀dọ̀ ìwà tọ́yé níyàwó dísì máa búbò àmọ́kérò tọ́yé níyàwó dísì máa búbò àmọ́kérò. ọmọ ìyá mi Ṣégò nínú nǹkan Mustapha Ṣégò ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nígbà yà Harun Rashid. Harun Rashid dọba lọ́mọ ọdún 9 Yahya Barmaki tó jẹ́ ẹni tí ń bá mójú tó jọba regent wọ́n wá jọ jókòó wọ́n ń ṣayẹyẹ gbogbo ìlú wá péjú wọ́n ń ṣe nǹkan tí ó múnú ọba dùn wọ́n wá wò títí ó ní ó ní ikú yìí báyé ìṣe wá dùn tó yìí ikú ni òjá yóò dùn pàṣẹ wọn ń gbádùn ayé tó yìí náà ikú ó sì pààyàn jọ kan ikú yìí náà ní ikú ọjà yóò dùn Yahya Barmaki wá sọ fún pé wọ́n sọ bẹ́ẹ̀ mọ́ ikú lọ́jà yóò dùn. ikú tọ́jà yóò dùn fún bàbá rẹ̀ lánàá tí bàbá rẹ̀ fi jọba ikú òun ní ọjà yóò dùn fẹ́ lómìn náà ń gbà wọ́n náà bá kú bẹ́ẹ̀. agbára àjọba ayé atẹ́gùn ní ń fẹ́ kiri ni kò dúró lójú kan. mo bí Ọlọ́run fún Mustapha Ṣégò ó rí ìjọba yìí ṣe o. àmín. kò dẹ̀ ní yí ẹ lọ́wọ́. àmín. àmọ́ mọ kinní kan dájú gbogbo ẹni tí bá wá ń ba ẹni tó jọ̀gá rẹ̀ jẹ́ lẹ́nìí wọ́n bá wọn náà jẹ́ fẹ́ lómi ìlọ́la. torí tí ń bẹ lọ́wọ́ ẹ̀ tí wọ́n fẹ́ gbà ní. ìdá tamọ̀ ṣe ń bàdá nàkṣùwù níjọ́ tí nǹkan bá ti dá a dópin níjọ́ náà làbùkù ẹ̀ ti bẹ̀rẹ̀. gbogbo ẹni tí ń pèsè ẹ lẹ́nìí níjọ́ wọn bá dọ́dọ̀ ẹbí ẹ̀ méjì tí wọn ò rí nǹkan tí wọ́n fẹ́ gbàgbà pé torí kò sẹ́dá tó lè tẹ ọmọ ádámọ̀ lọ́rùn. àsìkò celebration kọ́ lélẹ̀ àsìkò kọ́pọ̀lọ́ ọmọ ṣiṣẹ́ bó mo ṣe fẹ́ tó bó ni mo ṣe fẹ́ sọ union tí a yọ ìpayà kúrò lára union táyé ò ní máa bẹ̀rù union mọ́ bí ìgbà tí wọ́n ń bẹ̀rù àṣàrà ìlú nítòkàn nìyẹn ọ̀gá tó síwájú ti ṣiṣẹ́ lórí eléyìí bí wọ́n ṣe ń bẹ̀rù union láyé dọ́ǹpọ̀ ni wọ́n ń bẹ̀rù ẹ̀ mọ́ sí ibi tó bá dé yẹn ìwọ náà continue kò sí union ní UK kò sí union ní US àwọn èèyàn ń wọ mọ́tò ẹ̀yin náà ẹ̀fọ́ làjú kún ẹ jẹ́ kó làjú tó ti wà níbẹ̀ yẹn kó tún pọ̀ sí nítorí kí ó lè bá wà nínú ìtàn pé nígbà tiẹ̀ ìwọ náà ṣe tiẹ̀ tẹ̀jírí ilé òmùrù. aláwọ̀ fún kíní kọ̀dọ̀ ìwà fẹ́. àwọn tí wọ́n bọ́ga tànárìn tí wọ́n bọ́ga tònírìn àwọn tí wọ́n bọ́ga tìjẹtarìn kó já gbogbo wọn tọ́ kó wọn pọ̀ orí ayé ìwọ gba tiẹ̀ díẹ̀ ìwọ gba tiẹ̀ díẹ̀ inú oníkálukú ó dùn rẹ́kọ̀dù rẹ̀ wà dé pé òun ló sọ gbogbo wa dọ̀kan tẹ̀jírí ilé òmùrù. aláwọ̀ fún kíní kọ̀dọ̀ ìwà fẹ́. tọ́yé níyàwó dísì máa búbò wà mọ́kérò tọ́yé níyàwó dísì máa búbò wà mọ́kérò. Mustapha Ṣégò ó dọwọ́ rẹ̀ dáadáa lọ lọ́lọ́run kún bó ṣe ní àsìkò yìí ẹ̀dá ò gbọ́dọ̀ sùn tán bẹ́yàn bá bá rẹ̀ nípò agbára láyé ò gbọ́dọ̀ jẹun tán mọ́
ọ gbọ́dọ̀ sùn tán mọ́ àdúrà ó gbọ́dọ̀ pọ̀ ẹni tí ń bẹ lókè láráyé ń wò ọ gbọ́dọ̀ bínú tán mọ́ gbogbo àwọn tẹ́ ẹ jọ bínú síra yín kó wọn pọ̀ dá respect padà fọ́gà ẹ sọ̀rọ̀ ayín dọ̀kan ojú a máa pààyàn wọlé kan náà lẹ́ẹ̀mẹ́fà ẹ sọ̀rọ̀ ayín dọ̀kan má bínú tán má jẹun tán má sùn tán má sọ̀rọ̀ tán ìwọ̀nba lọ̀rọ̀ mọ tẹ̀jírí ilé